mo fẹ́ gbà wá ní ìmọ̀ràn bí a ṣe lè avoid láti bọ́ sínú trap very dark man. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ gbà wá ní ìmọ̀ràn bí a ṣe lè avoid láti bọ́ sínú trap very dark man. Ta ni very dark man? Ó jẹ́ ọ̀dọ́mọkùnrin tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórí social media. Àwọn èèyàn ló máa ń kẹ́jọ́ lọ bá pé bí àwọn àtìyàn jọ dá òwò papọ̀ tẹ́ni ò dẹ̀ fẹ́ fulfill party tiẹ̀. So very dark man ó máa investigate sí matter náà. Ẹnikẹ́ni tí ọ̀rọ̀ yìí bá dẹ̀ jalè lórí, ó máa pè wọ́n síta pé kí wọ́n wá ṣe àtúnṣe. Láti bí ọdún méjì tó ti jáde sórí social media, ó ti ṣe a lot of things. But issue tó wà ń bẹ̀ ni pé most àwọn èèyàn wọ́n rí bẹ́ẹ̀ ni pé ó ń step into their toes. Bẹ́ẹ̀ ni pé ó ń step into their toes. So kí wá ní ohun tí a lè fi avoid ẹni? Lákọ̀ọ́kọ́ náà, a ní láti mọ̀ pé lójú tèmi fi rí kò ṣe ohun aburú. Àmọ́ kí wá ní ohun tí a lè fi avoid láti máa lọ sọ́dọ̀, káwọn èèyàn máa kẹ́jọ́ lọ sọ́dọ̀ very dark man àbí kí àwọn issue máa jáde àárín ara wa ló wà. Tips méjì ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tó lè ràn wá lọ́wọ́ láti máa bọ́ sí ọwọ́ very dark man àbí any other activist. Ohun àkọ́kọ́ ni wípé fún àwọn èèyàn tá fẹ́ dá òwò papọ̀ pẹ̀lú àwọn èèyàn, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó jẹ́ agbẹjọ́rò lọ́yà ló máa ń sọ kínní pé any business téèyàn bá fẹ́ ṣe kéèyàn involve lọ́yà. But lórílẹ̀-èdè wa bó ṣe wà structure àti bí a ṣe jẹ́ ní Africa bí ní ilẹ̀ Yorùbá, secondary thing nìyẹn. Kò ń ṣe gbogbo situation àbí gbogbo nǹkan ni a máa involve lọ́yà tá bá ní ká sòótọ́ fúnra wa. So tips àkọ́kọ́ ni wípé lóòótọ́ tá bá fẹ́ ṣe business, a bá fẹ́ ṣe anything tó ti ń involve èèyàn méjì mẹ́ta, tó bá jẹ́ nǹkan tó jẹ́ nǹkan owó ńlá ni, nǹkan tó pọ̀, a ní láti follow advice àwọn lọ́yà, ká involve àwọn lọ́yà. Ìyẹn ohun àkọ́kọ́ nìyẹn. Ohun ẹ̀kejì ni wípé a ní láti get something like a verbal agreement. Yálà èèyàn máa kọ kalẹ̀, yálà èèyàn máa ṣe voice note. Kódà tó bá come to worst, bóyá a máa pè èèyàn méjì mẹ́ta tó máa jẹ́ ẹlẹ́rìí ká tó bẹ̀rẹ̀ kínní. Ohun tí mo fi sọ pé ká máa involve lọ́yà kò lè work ni pé ó depend. Èmi àti ọ̀rẹ́ mi àbí èèyàn àti ẹbí ẹ̀ ó fẹ́ ṣe nǹkan kan bí a lórí social media, irú yìí tó jáde láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ Mark Angel àti Bobo Denison àti tọ́jọ́ ń ṣe kínní. Àwọn relationship kan wà tó jẹ́ pé kódà àmọ́ bí tó máa já sí aṣàkọ̀ṣà ń ṣe ni. Ṣé yẹn la fẹ́ máa involve lọ́yà àbí la fẹ́ máa ṣe agreement? But tí a bá lè go to the extent of lawyer, bí a máa kọ́ kalẹ̀, bóyá a máa record voice ara wa, bóyá a máa jẹ́ kéèyàn méjì mẹ́ta kó jẹ́ lẹ́rìí. Ohun tí lè máa ṣe ni wípé nature àwọn èèyàn ni pé ẹni greediness wà. Gbogbo èèyàn ni àdámọ́ àwọn èèyàn ni stingy, greediness, gbogbo kìíní àdámọ́ àwọn èèyàn ni. Ilé òun kò ní í ṣe pẹ̀lú àwọ̀ bí àwọn aláwọ̀ dúdú àbí aláwọ̀ funfun, àdámọ́ èèyàn ni. So ohun tó lè wá jẹ́ ká curb kìíní yẹn àbí tó jẹ́ pé a ní choice, a ní láti abide to the àdéhùn tàjọ ní pẹ̀lú èèyàn àbí agreement ni pé tí a bá rí pé bí wọ́n ti kọ̀ọ̀kan kalẹ̀ àbí wọ́n ti record àbí èèyàn bíi witness méjì mẹ́ta ó involve, eléyìí ò ní fún wa ní àǹfààní láti ṣe gírímọ́ńkáì láti fẹ́ jojú ẹnì kejì. So bó tilẹ̀ ń kó mọ, yẹ ká gbìyànjú láti máa involve either lawyer, either ká record, either ká kọ̀ọ̀kan kalẹ̀, either ká pe àwọn èèyàn. Tips àkọ́kọ́ nìyẹn. Tips ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ main thing tí n fẹ́ gbà wá ni wípé
ọwọ́ àwọn òbí ló wà. Gbogbo ẹni tó bá jẹ́ òbí tó ná àwọn ọmọ bíi 2 mẹ́ta nínú ilé, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá rí àwọn òbí tó ń tọ́ àwọn ọmọ, ohun tí àwọn òbí máa ń sábà sọ ni pé, àbí tó máa fi ń tọ́ wa gbà tá à ń dàgbà bọ̀ ni pé wọ́n máa ń prioritize education. Àwọn òbí wa máa ń prioritize ẹ̀sìn, and of course wọ́n máa ń béèrè lọ́wọ́ wa àbí kó prioritize ohun tí a aspire, ohun tá a fẹ́ become, nǹkan tá a fẹ́ jẹ́ láyé. Nǹkan mẹ́ta yìí ni ohun tí ohun òbí máa ń sábà channel energy wọn lé lórí tó bá ń raise ọmọ. So èyí mo wá rí gbogbo pé ẹni yìí dà mí lénìí, ẹni tọ̀hún dá ẹni lọ́la, betray gbogbo kíní wa pọ̀ pé okay, báwo la ṣe lè curb kíní? Kò ń ṣe ohun tá a lè gbé education lé lórí, torí ara ẹ̀jẹ̀ àwọn èèyàn ni ló wà, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Okay, ohun tí èmi wá gbà lérò àbí ohun tí mo rò pé a lè ṣe, táwọn òbí lè ṣe láti dẹ́kun kíní wípé táwọn ọmọ bá ti ń dàgbà bọ̀, àwọn òbí ńlá ti bọ́ báyé tí ń fún ní gbogbo education ẹ̀sìn kankan, wọ́n láti prioritize bí ó ṣe máa sọ̀rọ̀, bí àwọn ọmọ ṣe lè máa pín nǹkan láàrin ara wọn pé kíní pín báyìí, kíní owó báyìí. A ní láti bẹ̀rẹ̀ sí reorientate láti máa kọ́ àwọn ọmọ wa bí èèyàn ṣe lè nǹkan, torí kíní yẹn àti release nǹkan ló máa ń jẹ́ ogun fún wa. So tí wọ́n bá dẹ̀ kọ́ wa láti lẹ̀, kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, èèyàn lè máa ṣẹ̀sìn ẹ̀, kò dẹ̀ ń gbà mí, kò ń ṣe pé bí ẹni yẹn jẹ́ ẹni tó greedy àbí ẹni tó stingy tó fẹ́ ṣe kíní ẹ̀, kò ń pé ó dájú, but kò sínú DNA ẹ̀. Kò ọ̀rọ̀ ní ohun tá a bá ń rí, ohun tá a bá mirror, ohun tó bá fi kọ́ wa láti kékeré, ó likely kó stick into our memory, into our mind. So wọ́n ò fi kíní yẹn kọ́ wa, kò ń ṣe nǹkan tí ọ máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà. So èyí tó wá jẹ́ pé ó ti wá di ohun tí ó worse lẹ́nu ọjọ́ mẹ́ta, àbí ó ti wá ń ṣẹlẹ̀ rapidly. Èròǹgbà mi ni pé kí àwọn òbí tí ó bá ti fún àwọn ọmọ wọn ní gbogbo other education ní ẹ̀sìn ni o, ká bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ọmọ bí kíní eléyìí ó tọ́ sí ẹ, eléyìí kò tọ́ sí ẹ, eléyìí ká bẹ̀rẹ̀ sí narrate, kó bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ bó ṣe máa mọ̀ pé okay, tá bá jọ ṣe business pẹ̀lú èèyàn, àbí tá bá wà níbi iṣẹ́, àbí kódà yálà láàrin ọkọ láya, kó bẹ̀rẹ̀ sí ń kóyàn. Fún àpẹẹrẹ, ohun tí wọ́n lè lò tó máa fi yé gbogbo wa, bí òbí ń sìn ó ná ọmọ bíi 2 mẹ́ta. Ẹ mọ̀ kó má jẹ́ pàwọ̀ òbí, kó má jẹ́ àwọn òbí tó ọmọ yẹn bá ń jẹun, ẹni tó bá jágbàlagbà náà, tó ọmọ bá ti wọ bí 5-10 years, ẹni tó jágbàlagbà, ẹ mọ̀ fún wọn ẹran tó fẹ́ fi jẹun, ẹja tó fẹ́ fi jẹun, ẹ mọ̀ gbélé ẹni tó bá jágbàlagbà kó pin fún wọn. Láti ibẹ̀, torí ẹ̀yin observe kankan ni, ẹ̀yin fẹ́ observe kankan ni, ẹ máa rí ìwà tí ẹ̀gbọ́n ní. Tẹ́ bá ti instruct ẹ̀gbọ́n kó ṣe, tó bá yẹ pé ní tó máa stingy àbí tó bá ń greedy, nítorí Yorùbá bọ̀ ní pé láti kékeré ní ìmọ̀lẹ́ ti ń kọ́ ọmọ ẹlẹ́sìn. Ọmọ tó bá dẹ̀ máa já ṣàmú àti kékeré ló ti máa ṣẹnu ṣámṣám. Ẹ máa observe ẹni tó fẹ́ stingy, tó fẹ́ greed, ẹ máa rí yálà kó jẹ́ pé ẹ̀gbọ́n yẹn kò ní pín kíní yẹn déédéé bẹ́ẹ̀ ṣe instruct ẹ̀, àbí kẹtẹ̀ máa instruct ẹ̀ kọ̀ọ̀ ní pé kó pín fún wọn. Yálà ó lè má pín déédéé tó yẹ pé òun ló máa mú larger part. Ẹ rí lára àwọn àbúrò náà, ẹni tó máa fún ní kékeré tí ò tiẹ̀ ní kọbi ara sí, tí ò ní ríro. Ẹ dẹ̀ rẹ́ni tí ó máa faraya. So tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, ibẹ̀ náà òbí á ti wọlé, lẹ́yìn tẹ́ bá bí wọ́n jà, bí wọ́n sunkún, ẹ wá fi kíní ẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ìwọ ẹ̀gbọ́n, má ṣe báyìí, má torí pé kíní wà ní sàkání ẹ, ní ìkí ẹ, kò cheat àwọn àbúrò. Ìwọ tó cheat náà, education máa wọlé láti ibẹ̀. Bí ẹ lọ sí supermarket ni ẹ mọ̀ ra àwọn nǹkan kan, ẹ má differentiate pé ti lágbájá rẹ̀ ti kíní ni. Ẹ mọ̀ jẹ́ kí kẹ máa ṣáà máa fi test wọn, nítorí ẹ̀yin fẹ́ observe wọn. Kò sẹ́ni tí ó fẹ́ mọra aṣọ bí ẹni tó ń ṣọ́yàn. Ẹ máa rí lapses, ẹ máa rí ẹni tó greedy, ẹ máa rí ẹni tó bá máa greed. Ọmọdé wà lóòótọ́, ìṣe ọmọdé wà, kò dẹ̀ ṣe pé bí nǹkan tá fẹ́ ṣe yìí
bóyá òun ló máa determine àbí a máa fi nail ọmọ. A kàn fẹ́ fi ọ̀nà tá kan lè fi bẹ̀rẹ̀ sí ń jẹ́ kí ọmọ bó bá ṣe ń dàgbà pókè gbogbo nǹkan yìí kò ní jẹ́ ti tèmi. Tips tí èèyàn kan lè máa fi orientate ọmọ títí tẹ́ bá fi kíní yìí táwọn òbí bá fi kíní yìí kọ́ àwọn ọmọ wọn tó fi dàgbà. Mo rò yí pé tó bá wà ní situation tó jẹ́ pé wọ́n ń dá òwò pọ̀ pẹ̀lú àwọn èèyàn, gbogbo nǹkan tí wọ́n ti go through láti kékeré yẹn ó máa mirror, ó máa padà wá sí wọn lórí, ó máa rọ̀ wọ́n lọ́rùn láti lè pé tí tèmi lélẹ̀, even ìgbà tí màmí máa ń sọ báyìí, ìgbà tí bàbá mi máa ń sọ báyìí, tí tèmi lélẹ̀, tí tèmi ní tí tèmi, tí tẹ́ni ní tẹ́ni. So èyí ni èròǹgbà tèmi. Tí ọmọ bá wá dàgbà, tọmọ bá end up láti lè greed, láti become greed or stingy, Ọlọ́run ló ní gbogbo nǹkan. Èèyàn lè fagídí sọ pé bí èèyàn ṣe fẹ́ kọ́ ọmọ rí lélẹ̀, but at least òbí á fulfill pé mo play part tèmi. So ohun tí èmi rí ni pé bí gbogbo kíní ṣe wá ń pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, most àwọn èèyàn kò ń ṣe pé bí gbogbo wa náà ni are bad, but nítorí pé a ní foundation ẹ̀ wọ́n fi kọ́ wa. So kẹ́lòmíì tó wá balance àbí bí ó ń ṣe ẹ̀sìn ṣe wá bíi pé ibi ẹ̀sìn lọ́tọ́ máa ń fi ń kọ́yàn. So ẹlòmíì tí ò wá dìpù nínú ẹ̀sìn, ẹlòmíì tí ò dìpù nínú ọ̀rọ̀ kíkọ́ máa fọ̀rọ̀ ìjọmọlúàbí kọ́yàn. So ó máa hard fún ẹlòmíì láti lè máa stingy. So èyí ni tips tí mo ní kí n mú wá lọ́jọ́ tòní. Iṣẹ́ àwọn òbí ni, kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ education. Táwọn òbí bá lè kọ́ àwọn ọmọ láti kékeré, ó máa ease kíní yẹn fún àwọn ọmọ tó bá dàgbà. Bí ṣe máa sọ, ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi, YouTube, TikTok, Instagram àti Facebook, Ìjọmọlúàbí. Ẹ jọ̀ọ́ ẹ ṣé gan, Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.